Ìjà bẹ́ sílẹ̀ láàrin LIZZY ANJORIN àti oníròyìn. Ọmọ mẹ́wàá ni mo bí, Délé Odùlé jẹ́wọ́. Saheed Òṣùpá ti kìlọ̀ fáwọn kan o. Àwọn wo ni? Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ṣé o mọ̀ pé orí burúkú tẹ́ máa ń ṣe ní TVC yẹn? Olórí burúkú yẹn á jókòó. All you do every day is to gossip. Àpò ráìsì ti di 100,000 naira. Ẹ̀rí kankan sọ. Olórí burúkú ṣọ̀pọ̀ kéku yín. Ememe fi elele, ó fi 1 trillion, ó fi print 1 million. Rí story yẹn gbé wá. Àfi olórí burúkú ti yín ìwọ̀nba position irọ́ tẹ́ ẹ wà. Mọ́tò wo ló lò? Màá dọ́kọ́kú TVC, mọ́tò wo ló lò? Títí àbí kí ló rúgbẹ́, mọ́tò wo ló lò? Ayé wo lẹ́ ń gbé? Olórí burúkú ọmọ nìyí. Ẹni èpè Yorùbá ní ẹni òfò Yorùbá nìyí. Flood ṣẹlẹ̀, gbogbo àdúgbò ló kún fómi. A lot of people are rotting away in hospital, in prison, everywhere. Rí kankan sọ. Ẹ̀yìn títí ní pé kẹ́ ẹ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Gistlover, kẹ́ ẹ jọ fi bayé èèyàn jẹ́. Come here, TVC. Ìwọ̀nba pórí yín burú olórí burúkú ẹ̀dá ni ní TVC. You think you are attacking me? You are attacking yourself. You are attacking yourself. You are not attacking me. Ẹ bá mi fo wo sórí ìwé yìí, ó ga tó yìí. Ó mọ nǹkan tí mo ṣe ni. Góòdì tẹ́ ni mo jí. Mo lọ fi ní ni. Èmi wàláì mo lọ fi ní. Góòdì tẹ́ ni mo jí. Mo lọ ọmọ ègún ni mi confirm. Ọmọ ègún ni mi confirm. Kí ló ṣẹlẹ̀ sáwọn ará ọjà? Gbogbo ohun tó ń dùn wọ́n nínú ló bá wọn. Wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Gbogbo àwọn tó lọ́wọ́ nínú ẹ̀. Ọmọdé burúkú ń bojú ẹ̀yìn. Òòjọ́ kọ́ lolúwéré ń pààyàn. Àwọn kan wá ní go to court, go to èmi. Owó tí máa fi lọ kóòtù àti station máa fi rajà sórí igbá. Àsìkò yẹn ti lọ. Mọ́rọ́kọ́yọ̀, àsìkò yẹn ti lọ. Ó ti gbàgbé wípé èmi yìí ti fún yín lóúnjẹ ní TVC rí. Èmi ti fún yín lóúnjẹ ní TVC rí. Látijọ́ tí mo ti fún yín lóúnjẹ ní TVC, ìgbà yẹn ni Gistlover arákátó tó wá májè pẹ̀lú yín tẹ́jọ́ ń ba yé àwọn èèyàn jẹ́. It's a shame. Mọ́rọ́kọ́yọ̀, it's a shame. Ó wá bọ́ síta. Èmi rò pé ó kú ni mi mọ̀ pé ó wà láyé. Ó wá bọ́ síta lánàá. Ìwọ ríran rí very dark man. Àbí? Ìwọ ríran rí very dark man. Ìwọ ò lè parí ìjà láàrin very dark man àtàwọn tó jọ ní issue. Olórí burúkú ṣọ̀pọ̀ kéku yín. Àbí? Àmọ́ ò ríran rí. Let me play the video. Let us listen to the video. Let us listen. Ẹ máa kí n tó bínú. Mọ́rọ́kọ́yọ̀, mo fún ẹ ní 48 hours. Number 1, wàá gbé kámẹ́rà lọ fi ibi tí wọ́n ti ń ta góòdì hàn nínú Ìdúmọ̀tà. That is number 1. That is number 1. Number 2, ibi tí mo ti ń sáré lọ. Mọ́mì máa pè yín padà, mo wọ̀ life ma. Mo wọ̀ life mọ́mì. My mom, mo wọ̀ life ma. Number 2, ibi tí mo ti ń sáré lọ, tó ti wá ká a gram of less, because as at the time tẹ́ni mo jí gold, a gram of gold is about 110, 115. Ẹ̀dẹ̀ ni mo jí gold 91,000 naira. Mọ́rọ́kọ́yọ̀, ó ní ṣerú ẹ̀ mọ́. Ìwà tó lórí burúkú yẹn ro ètùtù yìí. Eléyìí, ẹ̀wẹ́ àwọn ọ̀yá lọ́jà tó ṣoògùn jù yín lọ wọ́n lọ sí. Àwọn tó kígbe olè lémi lórí lọ́jà ẹ̀ ṣoògùn tó wọ́n náà. Ẹ̀ lówó tó wọ́n náà. Ẹ̀dẹ̀ ní nǹkan kan tó wọ́n lọ sí. Tí wọ́n tán sí ayé wọ́n bàjẹ́ sí. Ká má tí ìsọ̀wọ́ lórí burúkú. Ìwọ tó jáde ìwà wáyé mo ti bá mú ya ẹ̀. Mo ti rẹ́rù mi mo wọ̀ live. Mo ti rẹ́rù mi mo wọ̀ live. Má pè padà mo wọ̀ live. Tí bá mú yín, ẹ kọ́kọ́ gbọ́ fídíò yẹn tán. Ẹ gbọ́ fídíò yẹn tán. Ẹ jájọ gbọ́ fídíò yẹn. Mọ́rọ́kọ́yọ̀ mi ò mọ̀ pé ó wà láyé. Mo rò pé mi ò tiẹ̀ mọ̀. Let's listen to the video. Ẹ jájọ gbọ́ fídíò yẹn. Ẹ jájọ gbọ́. Àwa wà ń bí. Ẹ jájọ gbọ́ fídíò yẹn ká jọ gbádùn. Fídíò yẹn dẹ̀ wá dùn. Èmi ló rò pé ó ṣe. Ṣé lè pè mí sí program yín mọ́? Ẹ lè pè mí sí program yín. Ṣé lè wo àwọn kan wà ẹ lè pè wọ́n sí program. TVC is gone. TVC is gone. As far as today is concerned, TVC is gone. Ta ló wo TVC? LIZZY Anjorin or TVC? Ta lẹ máa wò? Who would you prefer to watch? Kò sẹ́ni tó ń wo TVC. Àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ ló ń wo TVC now. Ẹ máa bọ̀ ẹ wá wo fídíò wọn.
ẹ wá wo fídíò wọn ẹ máa bọ̀ TVC ò ní ṣerú ẹ mọ́ it's about 9 minutes mo fẹ́ kẹ́ fara gbọ́ mo fẹ́ interrupt mo fẹ́ kẹ́ gbọ́ má kọ́ máa mú point Bani. Listen, let's get it out there. Yeah. I've been complimenting TT all morning because she looks exceptional. And I said, should I use the word I used? No. I thought it was a good word. Don't put it out there. The internet never... Olórí burúkú tí ò fọjọ́ kan ṣiṣẹ́ owó rí. Wá jẹ́ burúkú yàyà sí. Listen to it. I love the short hair, short dark hair, and the dress just complimenting. Trying something different. Yeah, very nice. Whenever you look good too. Thank you. Ẹ máa gbọ́. Torí àwọn olórí burúkú kan sọ pé èèyàn kan ò mọ̀ ń pa ẹ̀. Tí bá post nǹkan tó bá page mi máa ń hún ẹ lé pé kí ló kàn mí. Are you telling me the MD or the manager or they don't have people that will go through their topic? Tí Gistlover àti TVC ò bá jọ pa wọ́pọ̀ set me up nínú Dumata. Àbí àwọn ọmọ Yibo, look at àwọn ọmọ Yibo. All of them was like, that woman is too big than stealing 91k. Gistlover, this one is weak. Àwọn ọmọ Yibo sọ bẹ́ẹ̀. You all saw it now. You saw how Yibo people stood for me now. You saw ẹ̀yin Yoruba ẹ̀yin lẹ ń bàjẹ́ ẹ bá yé anybody. You all saw how Yibo people stood for me now. Very dark man. You saw that guy came out now. I don't know him. Maybe it's Igbo or that. I don't know. We call all of them. Only Bobo cannot buy. Go and watch all the Igbo. They stood for me. All of them was like, do you know the worth of that woman? But àwọn olórí burúkú eléyìí. Títílayọ̀ ó ṣẹ̀sìn yẹ́ fojú sunkún ọmọ. Lọ bèrè ayé lọ́wọ́ Dorcas. Lọ bèrè ayé lọ́wọ́ Adébísí oníwárápá. Ó wá Nàìjíríà ó wá ṣoògùn. Iwájú lè ro bèrò. Wo bí omi. Màá ṣó ẹ. Ìwọ kẹ́ ó kéré. Okay. And when la fin come again, you bullied me for very long time. You never supported my business. You never supported me in this harsh economy. I did not want to leave Nigeria. I did not japa. I am here hustling. O wa fe ni mi la ọ̀run ani e lára títí. Ìwọ àti Morocco yo. Ọ̀run ani yin la gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ní TVC. Ọ̀run ani yin lára. Àwọn tó nílé ayé ani yin lára. Wo má ṣe bẹ̀bẹ̀ fún yín. Let's see, Emma ọmọ lórí burúkú. Okay. We have an interesting story, don't we? Yes, we do. Well, in fact, I don't even think it's a story. I think it's something a lot of people have been through before when it comes to these online transactions. Emma gbọ́. Oh, yes. I got a story. Now, when it comes to online transactions, whether it's POS, whether it's transfer, whether it's, even just going to the ATM machine. Ẹ ṣá hold on ẹjọ́ ẹ ní sin ọmọ. Ní sin bí ọmọ ní sin ọmọ ní sin orí burúkú mọ́mọ sínsìn kò ń ṣe sínsìn ni mo mí ni o pé tẹ́ bá ń sin ọmọ yín tẹ́ bá ń re ọmọ yín ojú òní tì yín ní re ọmọ yín mọ́ orí burúkú bí ìyá Títí ṣe re orí burúkú mọ́mọ tiẹ̀ ní re orí burúkú mọ́mọ yín bí ìyá Títí àti Morocco yọ bọ́n ṣe sin orí burúkú. You don't know these people are bitter. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n sáré mo ń bọ̀ o. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n sáré mo fẹ́ pin ní nọ́mbà in case táwọn èèyàn bá fẹ́ ra aṣọ ẹ mọ̀ pé èmi kí lélẹ́yìn send sí mi torí Ọlọ́run. Irọ́ ni o ṣé ní náírà àbí dọ́là ṣé náírà àbí dọ́là ṣé náírà àbí dọ́là. Mo ń bọ̀ ẹjọ́ ẹ jẹ́ kí ẹ mọ̀ pé èmi ò ráyè ẹjọ́ rárá mo wá ṣe business mi TVC tí n bá gbáyà yín mú wo I give you 48 hours after that 40 lọ bèrè ayé lọ́wọ́ Gistlover ẹ lọ kóòtù ẹ̀mí yẹn bọ́ wàláhì ẹ̀yìn òkú la ti ń jàkàrà ẹ lọ sí station ẹ̀mí ìyá yẹn bọ́ láì dárúkọ yín ẹ̀jẹ̀ á máa gbẹ lára yín ẹ máa sweat inú AC. Mo ń bọ̀ o ẹ jẹ́ kí n ṣe kíní èmi lẹ́ni lára tí mi ò jápa èmi ọmọ ọlọ́mọ mọ ọdún tí mo fi gbé lọ́n completed building èmi tí mo ń sáré àtìlà èmi lẹ́ni lára olórí burúkú ṣọ̀pọ̀n kéku yín ẹ̀yìn kẹ̀ TVC owó kan òdòwò kan lọ́rùn ayé yín ta sí mi lọ́wọ́ ara ni gbogbo yín gbogbo nǹkan tí mo nídìí mo ti rí látàná
olórí burúkú yẹn máa wò bí mo ṣe gẹ́ẹ̀tì fún mi mú gbogbo yín pátápátá ẹ̀yin kẹ̀ gbogbo wo police station èmi ò lọ station a máa ní ká competition ká wá lọ kóòtù èmi máa sùn yín 1 billion tí mo lè fi 1000 naira bá ti yín jẹ́ táyé yín máa bàjẹ́. ọmọ mẹ́wàá ni mo bí ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ló sì bí wọn fún mi. Ohun ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn olólùfẹ́ Délé Òdùlé nígbà tí àgbà òṣèré ilẹ̀ wa sọ̀rọ̀ nínú ìfèròrò kan tó ṣe láìpẹ́ yìí àti wípé ó sọ pé kò sí ohun tuntun lábẹ́ ọ̀run wípé òṣèré nìkan kọ́ ló máa ń bímọ tó pọ̀. Ó wá ní ọ̀gágun orílẹ̀-èdè wa rí nígbà kan rí Sani Abacha náà bímọ tó pọ̀ kò dẹ̀ kí ń ṣòṣèré. Bẹ́ẹ̀ náà ni MKO Abiola náà oníyàwó tó kó sì bímọ tó pọ̀ kò kì í ṣòṣèré àti wípé gbogbo wa la ní ohun tá à ń dé mọ́ abẹ́ aṣọ nítorí pé òun jẹ́ gbajúmọ̀ ló jẹ́ káwọn èèyàn mọ̀ nípa ìgbésí ayé òun. Ọ̀rọ̀ yìí ló mú káwọn kan máa sọ pé àwọn òṣèré ìṣekúṣe pọ̀ lọ́wọ́ wọn káwọn kan sì sọ pé kíkálukú kó ṣọ́gbà wọn níwọ̀n ìgbà tí Délé Òdùlé ò bá ti gbégbá bárà láti tọ́jú àwọn ọmọ náà kò sí nǹkan tó kan anybody tàbí ẹnikẹ́ni iye ọmọ tó bá bí tí àwọn ọmọ tàbí ìyàwó náà sì jáde síta wípé bàbá tàbí ọkọ wọn ò tọ́jú wọn. Saheed Òṣùpá ti kìlọ̀ fáwọn tó ń dá wàhálà sílẹ̀ lágboolé fújì. Saheed Òṣùpá ti kìlọ̀ fáwọn oníròyìn tó máa ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn òṣèré látàrí àwọn nǹkan tó máa ń kọ. Ó ti ní kí wọ́n jáwọ́ nínú ìwà náà tí wọn ò bá fẹ́ rí wàhálà. Saheed Òṣùpá sọ̀rọ̀ yìí níbi òde eré kan tó lọ láìpẹ́ yìí látàrí ọ̀rọ̀ tí wọ́n ní Atawẹ́wẹ́ sọ. Saheed Òṣùpá sọ pé òun dàgbà ju kóun máa fèsì sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ àti pé ìgbéga iṣẹ́ fújì ló jẹ́ òun lógún báyìí.